Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń wò mí. Ẹ káàbọ̀ sórí channel Mummy AJ TV. Fẹ́ni tó bá come across channel mi for the first time, ẹ jọ̀ọ́ ẹ bá mi like, ẹ bá mi share, ẹ bá mi comment, ẹ bá mi subscribe. Ẹ̀yin tèmi, mo lérò wípé ẹ ti wo eré Àṣírí Ọkọ. Nínú eré yìí, ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ láti kọ́ nínú eré tí mò ń sọ yìí. Eré yìí, kí leré yìí sọ̀rọ̀ lé lórí? Eré yìí sọ̀rọ̀ lórí ìgbéyàwó, wípé nínú ìgbéyàwó ká máa ní àfaradà, ká máa tolerate àwọn nǹkan kan tó yẹ pé kò yẹ kéèyàn máa nag lé lórí. Ẹ wo arábìnrin tó wà níwájú mi, òun àti ọkọ ẹ̀. Little thing, òun àti ọkọ ẹ̀ máa ní issue. Ẹ wo bí tó ti ń complain wípé ọkọ òun ó press toothpaste láàárín. Nǹkan tó cause issue láàárín àwọn méjèèjì nìyẹn. Tọ́kọ bá jẹun, ó máa ní pé ọkọ òun ò mọ tán ṣe ń jẹun, wípé ó yẹ kó máa lo cutleries láti máa jẹ swallow, láti máa ṣe eléyìí. Ọkọ máa sọ fún pé why tóun ò lè lo ọwọ́ láti fi jẹ swallow? Ọwọ́ lèèyàn máa ń lò nínú ilẹ̀ Yorùbá. Little thing tí ò tó nǹkan, á máa complain. Bọ́kọ sùn, á ní kò sùn dáadáa. Everything tó máa ṣe ni pé òun right. Nínú ìgbéyàwó, kò sí anybody tó right. A máa tolerate ara wa ni, cause we come from different family, different background. Tó ń ṣe raise oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. So, ọkùnrin àti obìnrin tó yẹ pé wọ́n wá pàdé, ẹ wá fẹ́ra yín, ẹ máa need láti máa tolerate àwọn wa, cause ìwà yín ò lè dọ́gba. Ìwà yín ò lè dọ́gba. Ẹ wo bí tí ó ti lọ mú undies ọkọ ẹ̀ pé ọkọ ṣe máa bọ́ undies sínú toilet, wípé ṣé kò lè fọ́ ni. Àbí tọ́kọ tún sọ fún pé if tó bá ṣẹ̀ fẹ́ show òun ní undies, ṣé ìṣojú maid wọn ló yẹ kó ti máa embarrass òun? Ẹ wá wò ìgbà tí inú wá bí ọkọ ẹ̀, tí ọkọ sọ̀rọ̀ sí, tí ọkọ bu wípé òun tó máa ń complain every time, wípé ṣé ó mọ̀ pé tóun gan bá sùn, ó máa ń snore, wípé okay ó ti tóbi jù, wípé okay ó ní body odor. Ọ̀rọ̀ yẹn wá ju ìyàwó ẹ̀ tó yẹ pé ìyàwó ẹ̀ wá ń sun ẹkún, tó wá lọ sọ fún housemaid wọn pé ẹ wo èébú ara tí ọkọ fi bú òun. Ẹ wo bí tí housemaid wọn ti wá advice ẹ̀ pé now ṣé òun lè fi pain, pé but gbogbo nǹkan tó máa ń sọ sí ọkọ ẹ̀, tọ́kọ ẹ̀ máa endure, wípé ṣé òun náà lè gbá mọ́ra pẹ̀lú gbogbo ìwà tí ó máa ń wù yẹn. Ó tún wá sún ọkọ ẹ̀. Ẹ wo bí tí ọkọ ẹ̀ ti pàdé obìnrin míì. Tó jẹ́ pé obìnrin yẹn ó wá fall fún. Àwọn méjèèjì wọ́n wá nífẹ̀ẹ́ ara wọn, tó jẹ́ pé wọ́n ṣe wọlé wọ̀de. Gbogbo nǹkan tí ìyàwó ilé ẹ̀ complain fún, gbogbo ẹ̀ ni obìnrin ìta yìí tó gbà mọ́ra. Ẹ̀yin tèmi, àwa obìnrin, ẹ jẹ́ ká máa ní àfaradà. Àwa ọkùnrin, ẹ jẹ́ ká máa ní àfaradà nínú ìgbéyàwó, cause ìwà wa ò lè papọ̀. Even àwọn Táyé Kẹ́hìndé gan, ìwà wọn ò papọ̀, tó jẹ́ pé inú kan làwọn méjèèjì sùn mọ́jú. Ìwà wọn ò papọ̀. Ìwà Táyé ó máa yàtọ̀ sí Kẹ́hìndé. So, oníkálukú wá láti ìdílé ọ̀tọ̀ọ̀tọ̀ ni. So, nǹkan tí ọkùnrin máa gbà, obìnrin lè máa gbà. Nǹkan tó obìnrin lè gbà, ọkùnrin lè máa gbà. But ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀, ká tolerate àwọn nǹkan kan. Ẹ wo bí tí ìyàwó tún ti complain wípé why tọ́kọ ṣe máa lo brush òun láti brush, wípé ṣé kò mọ̀ pé ó ní mouth odor ni. Can you imagine? Ìyàwó ilé tó ń sọ fún ọkọ ẹ̀ pé ó ní mouth odor. Ẹ wo tí ọkọ ṣe wá sọ fún pé after all, òun lè lo brush ẹ̀ now. Ṣebí àwọn máa ń fẹnu kora wọn lẹ́nu, àwọn dẹ̀ máa ń ṣe ìbálòpọ̀ láàárín ara wọn. Wípé kò mean now. Ìyàwó gbà sí ìbínú. Ó sọ fún pé nílé ayé ẹ̀ pé kó má ever try gbogbo òṣì yẹn mọ́. Ẹ wo bí tí ìyàwó tí èyí ọkùnrin ti lọ ní síta, which is girlfriend, àti ẹ̀ tí lè pè ní ìyàwó, tó yẹ pé gbogbo nǹkan tí ìyàwó ẹ̀ ò gbà, òun ló gbà. Ó bí tí wọ́n ti jọ ń jẹun, tí wọ́n ti jọ ń ṣe gbogbo ẹ̀. Finally ni girl yìí ló wá lọ get pé bọ̀bọ́ yìí ó ti ní ìyàwó sílé. Ẹ wo bí tí girl yẹn ti sọ fún pé wípé òun ò ṣe mọ́, wípé cause òun ò kí ń da marriage oní marriage rú, pé òun máa tó marriage ni, wípé so kan end relationship tó wà ní
àárín àwọn méjèèjì. Ibi tí èèyàn ọkùnrin ti ń bẹ̀ pé kó jọ wípé òun find peace ní ọ̀dọ̀ ẹ̀ ju ìyàwó òun lọ. Ẹ wá wo ibi tí ìyàwó ti ń accuse ọkọ ẹ̀ pé ó ti ń ṣe ṣìnà, ó ti ń ṣe gbá, ó ti ń ṣàwo òun. Tẹ́ pé ọkọ wa sọ fún pé yes, òun ti ń ṣe ṣìnà torí pé ìwọ ló cause ẹ̀. Marriage wọn wá shake tó yẹ pé marriage fẹ́ dàrú tí ìyàwó wa tó lọ bá wọn marriage counselor. Marriage counselor tó lọ bá yẹn gangan àṣé òun ni gay tí ọkọ ẹ̀ ń fẹ́. Ọkọ yẹn gan mọ̀ pé lady yẹn marriage counselor ni. Woman yẹn náà mọ̀ pé ọkọ òun ti fẹ́ lady yẹn rí. Ẹ wo bí tí wọ́n ti ríra wọn nínú ọ́fíìsì tó yẹ pé èyí obìnrin gan tó yẹ marriage counselor yẹn ó wà shocked tó yẹ pé èyí ọkùnrin náà the same thing. Ara ọkùnrin ò balẹ̀ understanding now tó yẹ pé ọkùnrin ṣáà bínú lọ. Ibi tí ìyàwó ẹ̀ ti ń bẹ̀ pé kó jọ kó jẹ́ kó ń parí issue tó wà láàárín wọn so that ìgbéyàwó wọn ní dàrú. Ọkọ ṣáà ń bínú, wọ́n fárígá. Meanwhile ìbínú yẹn kọ́ bí kò ṣe pé èèyàn tó ń lọ bá lọ́fíìsì yẹn, èèyàn tó yẹ pé wọ́n jọ ń fẹ́ra ni. So ẹ wá wo ìgbà tí ìyàwó ṣáà ń bẹ̀ pé kó jọ nítorí Ọlọ́run pé kó settle matter tó wà láàárín wọn. Ẹ wá gbọ́ tó wá padà lọ sí ọ̀dọ̀ lady yẹn láti explain gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. And then meanwhile ẹ jẹ́ ká máa ní kinní kan lọ́kàn yìí pé nínú ìgbéyàwó àbí ká tó fẹ́ra wa sílé ẹ jẹ́ ká mọ ìwà ara wa. Bó ṣe yẹ pé oṣù mẹ́fà lẹ máa bára yín rìn, bó ṣe yẹ pé ọdún kan láti ẹ̀ ti mọ one or two things nípa ẹ̀. Although ṣá o a lè mọ ìwà ara wa tán but at least wàá tẹ̀ ṣe mọ maybe 30% nínú ìwà èèyàn tó yẹ pé o fẹ́ spend the rest of your life with. It's not that ẹ kàn ríra jump into marriage. Issue máa wà. Issue tó ń bá wọn fíra nínú ìgbéyàwó wọn nìyẹn cause wọn ò mọ́ra wọn, wọn ò cut. And then wọ́n ṣe long distance relationship. So ẹ wo bí tí ọkọ ti wá bú ìyàwó nínú ọ́fíìsì marriage counselor tó yẹ pé ìyàwó bínú bọ́tà. Tí ìyàwó ṣe bínú bọ́tà lọ́kọ wá lọ opportunity yẹn láti bá lady yẹn pé kó jọ kó yẹ kó máa continue relationship wọn lọ. Ibi tó ti persuade tó yẹ pé lady yẹn gan mọ̀ tí tó fi force trap bọ̀bọ́ yẹn. Ibi tó ti fọ ẹnu kora wọn lẹ́nu tí ìyàwó ilé yẹn tó wá padà get wọn. Ìyàwó ilé wá bínú. Ibi tó sì kó ẹrù tó sì ń lọ tí ọkọ ẹ̀ àti marriage counselor yẹn tó wá bá ń lé tí lady yẹn wá bẹ̀ pé nǹkan tó rò kọ́ ni pé bẹ́ẹ̀ kọ́ tó ṣàwá explain fún un. So at the end of the day lady yẹn wá bá wọn parí ìjà pé ìyàwó yẹn wá dúró nínú ilé yẹn. Ẹ̀yin tèmi mo fẹ́ kẹ́ lọ wo eré yìí. Eré yìí ó kọ́ wa ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ especially àwa tá ti marry àdẹ àwa tá múra láti marry. Fẹ́yìn tẹ́ bá ti wò ẹ má gbàgbé láti